Hey, àṣé ń tá ń fojú di nínú ilé àṣé kò ṣeé fojú di. Ìbà gbogbo ẹ̀yin àgbàlagbà, ìbà gbogbo ẹ̀yin àgbàlagbà. Àwọn tí mò ń sọ yìí ẹ ti ṣèlérí fún mi bẹ́ẹ̀ ní jẹ́ kó wù mí. Mo mọ̀ pé kò ní wù mí o lágbára lọ́wọ́ Elédùmarè ọba. Àwọn tí mò ń sọ yìí láti jẹ́ kí Yorùbá ó tún tẹ̀síwájú sí i ká má bàa tẹ̀ sẹ́yìn. Bọ́ ọ bá lówó rà á kó o tún fẹ́ lòmíì nínú ilé yín. Àwọn tó lè gbà ọ́ là ni. Eku kan bẹ tí wọ́n ń pè ní asín. A máa ń fojú di eku yìí púpọ̀ bá a bá rí nínú ilé. Àmọ́ nǹkan kan ni o jẹ́ kí n sọ ohun tó wà lára asín tó pọ̀ púpọ̀. Ó wúlò láyé, ó wúlò jù. Ìwúlò rẹ̀ tí ń sọ lágbára Ọlọ́run yóò fẹ́ẹ̀ tó 6 bí àwọn àgbàlagbà sì sọ fún mi yóò fẹ́ẹ̀ tó 6. Bàbá mi ọdẹ bàbá òde, ìbà yín o, ìbà yín o, ìbà gbogbo àwọn lọ́dẹlọ́dẹ, ìbà ọdẹ káàkiri gbogbo àgbáyé, ìbà ọdẹ tí n ò lè ṣàìdákọ, ìbà ọdẹ tó jẹ́ pé mo ti dákọ, ẹ dákun ẹ mọ̀jẹ̀ ohun mi o. Eku asín, ìbà àjásín igbó, ìbà àjásín ilé, ó mọ̀ wúlò púpọ̀ jù o. Wá kẹ́kọ̀ọ́ lára nǹkan tí mo fẹ́ sọ yìí. Bá a bá bímọ lọ́mọ ọwọ́, ọmọ látọjọ́ tá a ti bí ọmọ ọjọ́ 8 tó ti pọ́ ọmọ ọjọ́ 8 gan, eku asín odidi kan àtòdidi atare kan bá a bá jó papọ̀ tá a jó papọ̀ mọ́ra wọn ṣọ́ǹgbọ́ máa wò bí wọ́n ṣe ń ṣeun òun la fi mú àpẹẹrẹ rẹ̀ wá. Tá a bá jó papọ̀ dáadáa a wá dà sínú àdìẹ yẹn a máa fi pa ọmọ lára, a máa fi pọ ọmọ lára téyì tó bí ọdún kan a wá dáwọ́ rẹ̀ dúró pẹ̀lú ògùn Ọlọ́run. Bí wọ́n bá ń sa àṣàsí sọ́mọ òun kódà kó ti dàgbà kó ti dépò ńlá kò sí àṣàsí tí wọ́n ṣàsí láyé tí ó mú mọ́. Bẹ́ẹ̀ ni eku asín ni àtòdìdí atare kan bá a bá ti jó o tá a dà sínú àdí tá a fi ń pọmọ lára ní ìsọpẹ́ máa fún un mu o tá à ń pa á lára àdí ẹ̀yẹn tá à ń fi ń pọmọ lára bọ́mọ ń bá dàgbà bódògbó bí wọ́n ṣàṣì jù bẹ́ẹ̀ lọ àṣàṣì ò ní mu. Àti ẹ̀ wá ń wọ ọmọ pé kí ni ń ṣe tá à ń pè rẹ̀ níbi láéláé kò ní í jẹ́ lára rẹ̀. Ìwúlò àkọ́kọ́ nù lára eku asín.